Ìjẹ̀bú ní ahun. Bẹ́ẹ̀ bá gbọ́ gbólóhùn yékéyéké àti bí wọ́n ti ń lò ó lóde òní, ẹ rí i pé wọ́n fi ń tàbùkù àwọn ará Ìjẹ̀bú ni. Ìjẹ̀bú láhun. Ṣé ó ti wá túmọ̀ sí wípé Ìjẹ̀bú ò láhun láti fúnyàn lówó tàbí fi dúkìá wọn tọrẹ? Rárá o, bẹ́ẹ̀ kọ́. Àwọn àgbẹ̀lẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní ìṣẹ́ kan kì í dédé ṣẹ́ bí kò bá nídìí. Ẹ fàpèrè tẹ̀dí kẹ́ ẹ wọ́gbọ́n làbárí ọ̀rọ̀ àti ìtàn tó rọ̀ mọ́ Ìjẹ̀bú láhun. Oyinládùn Ẹyinjú Elédùmarè lórúkọ mi o. Èmi alẹ́ mi lóyinládùn ajípẹ́gbẹ́ èdè bí ẹni láyìn akéré fi ní ṣọpọ́n láwùjọ ọlọ́pọ́n tó ṣe pé bàmí àdìgún tí ń gbé ní pẹ̀kọ́ ọ̀run. Òun lórísun ọgbọ́n mi o. Ọmọ aráyé bẹ́ẹ̀ bá dagbó ẹ mọ́ta mi bẹ́ẹ̀ bá dodo ẹ mọ́ gbé ń lọ. Ọ̀gọ́mọ̀ ni mo sì fẹ́ yọrí sọ́sọ́sọ́. Àtọwọ́ àtẹsẹ̀ àtẹnu mo bẹ̀bẹ̀ pé ẹ mọ́ jẹ́ fi kankan pa o. Nítorí ìbà ni mo ṣe lónìí o. Ẹ jẹ́ kí bà mí kó máa ṣẹ. Gẹ́gẹ́ bí àrọ́bá tí mo gbọ́, ẹ mọ̀ pé bọ́mọdé ò bá bá tàn yóò bá àrọ́bá, àrọ́bá sì ní bàbá ìtàn. Ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, wọ́n ní àjàkálẹ̀ àrùn bá gbogbo ayé nílé lóko àti lẹ́yìn odi. Àjàkálẹ̀ àrùn pọ̀ débi wípé kò sí ìlú tàbí ìletò kan tí kò dé. Bí ọmọdé ti ń kú làwọn àgbà náà ń sọ pé ó dìgbà ó dìgbò ṣó dárìnà kò. Ìgbé ẹkún ta káàkiri. Ṣùgbọ́n ní ọjọ́ kan nílùú Ìjẹ̀bú, àwọn àgbààgbà bẹ̀ pé bíríkó tó wọ́n fi kùn lukùn. Wọ́n ronú àti wọ́wọ́rọ̀ kan fi ṣàdá wípé báwo làwọn ṣe fẹ́ dènà àjàkálẹ̀ ọ̀hún nílùú àwọn. Kíá ni wọ́n bá gboko awo lọ. Babaláwo gbé ọ̀pẹ̀lẹ̀ janlẹ̀, ó bá Ifá ní gbólóhùn. Ifá fọhùn o, Ifá fọhùn ire. Ifá mọ̀nà àbáyọ wá pé àwọn ará Ìjẹ̀bú òru ẹbọ kàǹkà tí kaniláyà tí kakúláyà ni. Wípé tán bá ti wá ṣe léyìí tán, ilé kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ ní àhùn nílé. Ẹ gbọ́ kí ni ahun? Ahun ni ẹranko kan tí a mọ̀ sí ìjàpá tàbí alábàáhùn. Lẹ́yìn tí àwọn àgbààgbà Ìjẹ̀bú gbọ́ ọ̀rọ̀ Ifá tí wọ́n sì ṣe bí wí Ifá ti wí, wọ́n gbé ẹbọ kàǹkà tí kagúnláyà, wọ́n gbé ẹbọ kàǹkà tí kaniláyà o. Ní kíá ni wọ́n pàṣẹ fún alágogo pé kó kéde káàkiri ìlú wípé ilé kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ ní ahun nílé o, ahun tí wọ́n sì mọ̀ ọ́ sìn. Bí wọ́n ti ṣe báyìí tán, ikú ọ̀dọ́ àti tàgbà bá dohun ìgbàgbé nílùú Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ ni àrùn kárùn kan kò sì súnmọ́ ilẹ̀ wọn. Lẹ́yìn òṣùpá díẹ̀, àwọn àgbààgbà ìlú mìíràn wọ́n ṣàbẹ̀wò sílùú Ìjẹ̀bú láti mọ àṣírí ọ̀nà tí wọ́n gbà dẹ́kun àjàkálẹ̀ àrùn ní ìlú wọn. Wọ́n tọpinpin lọ́sàn-án àti lóru káàkiri ilẹ̀ Ìjẹ̀bú. Wọ́n wá ilé káàkiri lọ́tùn àti lósì. Ohun tí wọ́n rí náà ni wípé Ìjẹ̀bú ń sin ahun. Nígbà tí àwọn àgbààgbà yìí padà sí ìlú wọn, àwọn aráàlú béèrè lọ́wọ́ oníkálùkù pé kí làbọ̀ tí ẹ mú bọ̀ nílùú Ìjẹ̀bú? Wọ́n láwọn ò rí nǹkan pàtó tí Ìjẹ̀bú ṣe o, bí kò ṣe wípé Ìjẹ̀bú ní ahun ní ilé. Àtìgbà náà ni gbólóhùn ti jáde wípé Ìjẹ̀bú láhun, Ìjẹ̀bú láhun. Kì í ṣe wípé wọ́n ń tọ́ka sí wípé Ìjẹ̀bú láhun pé wọn ò lè ṣàánú àbí fi nǹkan ìní wọn tọrẹ o. Ohun tí wọ́n gbìyànjú àti sọ ni pé Ìjẹ̀bú láhun oníjàpá tí wọ́n pè ní alábàáhùn nílé láti dènà àjàkálẹ̀ àrùn. Tó, abọ̀mí rèé o.